àgbàrá ńlá ní yabèsí poroko àdífá fún bàtàn nínú agbọnmẹrẹgún àtàwọ àtọgbẹrẹ ẹjẹ àríbàkà tó ṣohun gbogbo kájúwà láwọn aláṣekù kan máa tán fún wa ṣe ká má fèyí ṣe àṣemọ. Orúkọ tèmi ni Adérẹ̀mí Ifáòleèpin Adérẹ̀mí ọmọ Ọ̀yọ́ Aláàfin ni mí ṣùgbọ́n Èkó lèmi fi ṣe ibùjókòó. Babaláwo ni mí, agbẹjọ́rò ni mí, ìyá amòfin, ajìjàgbara ni mí. Àwọn tí wọ́n dá sọ̀rọ̀ òṣèlú political theorist ni mo tún jẹ́. Oníṣòwò ni mí, I am an entrepreneur. Àwa sì gbàgbọ́ pé ìtàbá lè mójú kúrò àmójú tó ni lọ́rọ̀ ṣẹ̀ṣe tó jẹ́ sìn ìbílẹ̀ Yorùbá indigenous religion. Èmi ni alákòóso national coordinator Ìṣẹ̀ṣe assembly, that is Ìṣẹ̀ṣe welfare association tá a fi secretariat olúlé ẹgbẹ́ wa sí Mọ́nàtán ní Ìwó Road nìbàdàn. Kí ni ẹgbẹ́ ìdarí náà ní ọ̀rọ̀ ìdàgbàsókè ìṣẹ̀ṣe àti láti mójútó gbogbo tó ní ṣe pẹ̀lú àwọn oníṣẹ́ fúnra wa, to promote the dignity of Ìṣẹ̀ṣe as a religion, they promote the welfare of the Oníṣẹ̀ṣe, that is the Ìṣẹ̀ṣe practitioners. Ìṣẹ̀ṣe is purely religious in nature. Iṣẹ́ wọnú ẹ̀sìn ni, àwọn aláwa máa sọ pé iṣẹ́ wa lẹ̀sìn wa, it's a fact. Ṣùgbọ́n iṣẹ́ wọnú ẹ̀sìn ni. Ká ní pé iṣẹ́ yìí ò sí bí possible kí fati collapse báwọn ṣe Oníṣàngó lọ́sùn kankan. Ẹnbí rọ̀ yọ wá sí ẹ̀dẹ́ ìṣẹ̀yìn kankan bọ́ Oníṣàngó tí ní kókó mọ́. Èrò Kìṣí sọ kò sí kókó mọ́ ti collapse. Mùsùlùmí kankan lọ́wọ́ ní ká lọ bọ̀ Ṣàngó ẹ bá dé kọ̀ bí ẹlòmíì gan ti wó wé ti dàrú. Ṣùgbọ́n fún collapse everywhere you find it because iṣẹ́ wa lẹ̀sìn, iṣẹ́ wà nú ẹ̀ tó wọnú ẹ̀. Ìyẹn jẹ́ kó wà sọ́sí nígbà tí Islam Christianity gbalẹ̀ kan ní 80s. Díẹ̀díẹ̀ náà mú rẹ̀ ṣẹ́mọ̀ wọ́n ní díẹ̀díẹ̀ ní jọ́sẹ̀ kẹrẹ́ wọra 50-60 ní wọ́n fẹsẹ̀ múlẹ̀ nígbà tó di 80s báyìí kádàjá 80s ló já pátápátá lóṣojú irú àwa ẹni pàṣẹ kéré tó iná. Now ló di pé ìwé tó bá ń ṣẹ̀ṣẹ̀ ṣe dàbí ẹni tí ò lajú bí olùkú bí pàǹtí èèyàn nígbà tí fọ́pọ̀n alẹ́ nígbòrò àwọn tá a lọ skul díẹ̀ bá ti ẹ̀pẹ̀ ń bẹ̀ àwọn láṣẹ gbélé tó náà fi àmọ̀ pẹ̀lẹ́kọ̀ àná tí kò lójú òde. Ní social media bó ṣe láǹfààní náà ló lálébù ara àǹfààní ẹni pé fẹ́ àlójú òta ṣùgbọ́n àwọn àlébẹ̀ náà bálàbùrù tó ń wọnú ẹ̀ pápá láti òkèèrè àwọn àṣà ara dáadáa ń kọ́ láti òkè tá a mú kàndóbìlì àṣà ti Brazil àti lùkúmẹ̀ láti Cuba táǹkì bọ́nú ara wa táwọn aláwọ̀ ń gbé bálàbùrù wọ̀ gbogbo wọn yẹn ó wọnú ara wọn. So tá a bá wò kí là ń pè ní ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe ṣe àṣà Yorùbá táwọn kan fẹ́ máa bá wa gbé wọn sí aṣọ wíwọ̀ kò sínú ìṣẹ̀ṣe náà. Ọ̀nà wo lẹ́fẹ́ fẹsẹ̀ múlẹ̀ ara wọn kan tó máa gbé sínú fídíò àwọn sì ṣẹ̀ṣe wa no ìsọkúsọ ló ń jẹ́ bẹ́ẹ̀ tábà tí ń tanra wa jẹ torí pé kí là ń pè ìṣẹ̀ṣe kí ni Ifá wí nípa ìṣẹ̀ṣe. Tá bá lè sọ̀rọ̀ ẹ̀sìn Yorùbá tá a sọ̀rọ̀ àṣà Yorùbá gbogbo tẹ́ bá ṣe Yorùbá tẹ́ ẹ̀ bá ti fi ẹnu ọrùn ẹ̀kọ́ Ifá bálàbùrù ló padà já sí. Actually in Ìṣẹ̀ṣe as a religion we don't have central figure like Muhammad ṣe wà ní Islam, the Christianity wà ní Christianity, the Moses wà ní Judaism. No, we don't have that. But you have a common and central word, which is Ifá fúnra rẹ̀. Odùfá. So o ṣe gba àlàyé yìí. So heritage, spirituality, tradition inú ẹ̀sìn ló wà. Gbogbo nǹkan ládẹ ló wà ní Ìṣẹ̀ṣe. So Ìṣẹ̀ṣe túmọ̀ sí ẹ̀sìn ìbílẹ̀ Yorùbá indigenous religion. Kí la ń pè ní Ìṣẹ̀ṣe? Kí àtọ́ láàrin Ìṣẹ̀ṣe àti àṣà ìbílẹ̀ Yorùbá tàbí àjogúnbá Yorùbá tàbí àtọ̀rọ̀ láti ìran kan sí ìran kan ní Yorùbá, that's Yorùbá tradition. Ẹ jẹ́ ká kíyèsí báyìí àbí ká tupalẹ̀ báyìí pé kí la ń pè ní Ìṣẹ̀ṣe straight away. Ẹsẹ̀ fàfẹsẹ̀ mọ́lẹ̀ nínú Ògúndá-Ọ wọ̀nyí kò sí aláwo tó bá kọ́ bá tí ò mọ̀ bí ẹsẹ̀ àárọ̀ ló já sí. Olúwo méjìlá máa ń fi gbé ìwé tó fọ́kúlà jù, that is the most popularized one tàbí the one that is more popular ìní oníbàárà gẹ́gẹ́ láwọn awo òun sẹ́nu rẹ̀ pé 5 wọ́n sì wá sí ń jẹ́ mi òkú súnà rí náà rí ọ̀sà súlẹ̀gbẹ́lẹ̀gbẹ́ alásán rí ọ̀tá àwọn àgbààgbà wọn nígbẹ̀yìn ọ̀rọ̀ wọn rí bí òsùn wọn fi ń dín mú wọn fi wọn sí lẹ́yìn dágbọ̀n pínpín adáfúnṣẹ̀ sí olórí àlàyé abùfọ́sẹ̀ sí sórí àníwàrún bàbá ẹni ìṣẹ̀ṣẹ̀ ní ìyá ẹni ìṣẹ̀ṣẹ̀ ní orí ẹni ìṣẹ̀ṣẹ̀ ní ìkín ẹni ìṣẹ̀ṣẹ̀ ní ìṣẹ̀ṣẹ̀ làbá bọ̀ nífẹ̀ẹ́ ká tó bẹ́ẹ̀ ló bọ́ra ẹ̀yà bọ̀ ṣẹ̀ṣẹ̀ ká fi dòwó. So ìyẹn ló popular jù. Olúwo kejì ní ọdún ni wọ́n pẹ̀sán orí
èmi wọn apàjùbọ̀ ọ̀làkọ́ndò bá dúnmọ́dún mẹ́ta ò ní wọn aróko débi ìrókò àgúnrégéjégé ẹni bá bá ní jòwúkọ pínpín sí alẹ́ àná nígbà jẹ àgbò tó wà wàkàwàkà tó kọ́dún mẹ́ta adúfá fún ṣẹ̀ṣe títí olóró rẹ̀ láyé abọ̀fún ṣẹ̀ṣe títí olóró rẹ̀ ní wàrún bàbá ẹni ṣẹ̀ṣẹ̀ ẹni ìyá ẹni ṣẹ̀ṣẹ̀ ẹni orí ẹni ṣẹ̀ṣẹ̀ ẹni ìkí ẹni ṣẹ̀ṣẹ̀ làbábọ̀ nífẹ̀ẹ́ ká tó bẹ bọ́ra. now kí ni fáwọn wí bẹ́ẹ̀ yẹn àwọn míì máa ń sọ láwọn apá àbìkan tá a gbọ́dọ̀ dákọ ní àwọn ọ̀nà Ògùn ṣe síbẹ̀ ìṣẹ̀ṣe okó ìṣẹ̀ṣe òbò ẹ̀ṣẹ̀ṣe ẹ̀ bá ń bí ẹ̀ ń béèrè gbígbẹ́ lóko ìṣẹ̀ṣe òbò ẹ̀ kí ni bàbá kí ni ìyá so kó lè dùn náà fi bàjẹ́ yẹn wọ́n fi yọjá ni. now bó ti Ifá ṣe gbé kalẹ̀ nù tí wà kí gbogbo wájọ mọ̀ inú gbogbo babaláwo àbí tí ó bá kọ́fà lógun kò ní tí babaláwo tí ó kà pọ́n tàbí tí ó kọ́fà tí ò ní kan ẹsẹ̀ yẹn torí ẹsẹ̀ àárọ̀ ni tó fọ́pùlà dáadáa nínú Ògúndá-lọ́tọ̀ wọ̀nrín sí lọ́sí Ògúndá wọ̀nrín. now Ifá fẹsẹ̀ múlẹ̀ pé nǹkan mẹ́rin péré ní ìṣẹ̀ṣe ẹni bàbá tó ṣẹ̀yàn lẹ̀ tó dáṣe èèyàn ìyá tó bí ìṣẹ̀ṣe ẹni orí rẹ̀ orí in this context nínú bá a ṣe ń sọ̀rọ̀ yìí contextually ó ń sọ̀rọ̀ bá àyànmọ́ not head lásán báyìí tá a fi orí yìí tó dàbí symbol àmì rẹ̀ gangan pé tàbí tá a bá fẹ́ borí náà láàmú fi kàn báyìí gbọ́n tó wà nù gangan làwọn a máa sọ pé orí inú orí òde we are talking of physical head like this then inú orí that is the destiny fúnra rẹ̀ àyànmọ́ ẹlẹ́ẹ̀kẹrin ni ìkìn Ifá ìkìn ló pe kò pè ní Ifá kò pè lọ́rùn mi là o àwọn kan máa ń ṣàṣìṣe tó pọ̀ jù tó máa ń dùn yẹn gbà mí dẹ́gbà ṣé bí babaláwo ní láwọn àgbàwo gan tẹ́gbà àwọn gan tàbí wọ́n bá rí agbọ́dọ̀ forí kan lẹ̀ fún tábàjọ́ gbéra kókó ń bẹ̀ wọ́n á ní Ọ̀rúnmìlà ṣẹ̀ṣẹ̀ ní Ògún no they are never Ògún ṣẹ̀ṣẹ̀ àwọn Irúnmọlẹ ń ṣẹ̀ṣẹ̀ tó wájú bẹ́ẹ̀ ni Ifá lọ sọ pé ìṣẹ̀ṣẹ̀ là á bọ nífẹ̀ẹ́ ká tó bẹ bọ́ra kí là ń pè lẹ bọ́ra in this context àwọn Irúnmọlẹ àwọn òrìṣà wa àwọn aláṣekú wa tá ń pè lẹ bọ́ra nífẹ̀ẹ́ nù tọ́ba sọ̀rọ̀ before wọ́n á ní bàbá ṣèṣì ẹ bọ́ra alẹ́ ẹni ní sí gbé ni so táwọn bá láwọn tó ń wò pé spirit kò mí pé alẹ́ bara lọ́mọ ọ̀pàdé bara lọ́nà kìíní kan fojú rẹ bọ́ra canopy tó tóbi ní ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo tá à ń sọ̀rọ̀ bá ní ẹ̀wọ̀n tá Irúnmọlẹ agbára the principalities now the divinities ìtànpẹ̀lẹ̀ bọ́ra ni ẹ̀ so Ifá ń dẹ̀ fẹsẹ̀ mọ́rò ní pé ìbọ̀ra ṣẹ̀ṣẹ̀ là á bọ̀ nífẹ̀ẹ́ ká tó bẹ̀ bọ́ra so ilé ìtìmọ̀ pé bàbá ẹ ní ìṣẹ̀ṣẹ̀ nítorí pé bàbá lójú ajé lójú tó bá tún lọ tán gan tẹ́yìn bá dáfá báyìí sìn tí bàbá ẹ̀ bẹ̀ láwọn ní kó lọ bọ bàbá rẹ̀ tẹ́yìn bá lè bọ́ kó ra nǹkan fún kí ní òdùn bẹ̀tì kó bọ́ gan ni gbàtà yín dàrú tán kí àwọn aláràfà bọ̀ ní pé kó ra nǹkan fún kí ní òdùn ó máa ní ó bọ́ ni kó kóbì fún kó bọ́ bá àmọ́ Ifá tó sọ pé kéèyàn bọ́ ẹ̀gbẹ́ yẹn tó borí ẹ̀gbẹ́ mi tó sọ pé kábọ̀ àbúrò so àdìkálẹ̀ ẹrù Ifá kan ló sọ bẹ́ẹ̀ yẹn àdìkálẹ̀ ẹrù òtòsí ní pọ́lọ́ lẹ́rìn adébá fún bú ẹ̀yìn sọmú inú agbọ́n mi règún kí ni òjógún mú mi lọ pẹ́lọpọ̀ ẹ̀bù ẹ̀yìn ni òjógún mú mi lọ tábàdáfà yẹn lẹ̀ fún yàn á sọ pé tó eléyìí lọ borí àbúrò rẹ o kókó mú bàá mú ọ àbúrò kan bẹ lẹ́yìn rẹ ẹlẹ́dẹ̀ ni ọbọ̀ ṣe o ní Ifá táwọn wí. now ẹsẹ̀ Ògúndá-Ọ ń ṣàlàyé pé àwọn Irúnmọlẹ ṣe ìṣẹ̀ṣe òòṣà ni wọ́n Irúnmọlẹ ni wọ́n irinwó mọ́lẹ̀ òrìṣà. now yàtọ̀ sí pé yóò ṣàdáyé yàn àbòṣà tó tọrọ láti ọ̀dọ̀ ọ̀run tá à ń pè ní primordial divinities or deities òòṣà ní gbogbo àwọn Irúnmọlẹ ní gbogbo wọn. now pé wèé ṣe ìṣẹ̀ṣe pẹ́ẹ́pẹ́ aṣọ tá à ń wọ̀ aṣọ wa ìṣẹ̀ṣe no it's never àṣà nìyẹn kò sẹ́sìn tí ò láṣà ó wọnú ara wọn ni ó yàtọ̀ síra wọn náà. bàbá kan wà tán ṣẹ̀dínú ṣẹ̀tí máa sọ̀rọ̀ kan táwọn èèyàn sọ̀rọ̀ wọn láì dáwọn ní ẹ̀kẹ́ sọ pé sọ bàbá yìí ọ̀rọ̀ gidi ló ń sọ o pé Yorùbá lẹ́sìn torí àwọn tó ń gbé ní sí àwọn tó ń làbá ṣẹ̀ tó ń dé lọ́sàn-án gan pàápàá aráàlú ìbọn tán ti ya lọ tán fi Christianity ní Islam bí yìí tán sọ ọ́nà dán Yorùbá lẹ́sìn security wìdán kìíní gan ká má fara wé Islam ká má fara wọn Christianity balabulu náà bá dé. bàbá yẹn sọ pé Yorùbá lẹ́sìn ó tọ́lú bàbá yẹn sọ Yorùbá lẹ́sìn ó lè má wọ organized like Christianity Islam Judaism whatever but kẹwàá wọn sọ pé kò sí no rárá o ìsọkúsọ nìyẹn já sí. so ẹsẹ̀ Ifá yẹn fẹsẹ̀ múlẹ̀ pé bàbá ẹni ìṣẹ̀ṣẹ̀ ẹni èèyàn ó bọ̀ abẹ́ lójú ayé lójú ọ̀run ìyá èèyàn àmọ́ ìgbà bàbá ìyá rẹ̀ ń bínú lọ rẹ̀ bọ́ o ìyá rẹ̀ gbà bọ́ o bá tún kú tán wọ́n tún lójú rẹ̀ wọ́n tún bọ́ náà fi ń sìnkú nù ilé wọ́n náà ń bọ̀ bàbá wọn náà ń bọ̀ ìyá. now àwọn aṣọ òru yẹn gan fún rẹ̀ wọ́n orí as a philosophical concept is deified as sọ́dọ̀ òrìṣà torí pàtàkì rẹ̀ tó jẹ́ because of its relevance that is àyànmọ́ là ń sọ̀rọ̀ yìí o ìpín
tó wà ní orí gangan fún rẹ̀. So ìṣẹ̀ṣe ẹni nìyẹn. A máa ń sọ̀rọ̀ ìkin fúnra rẹ̀. Ìkin in this context ó túmọ̀ sí ìkin Ifá kì í ṣe Ọ̀rúnmìlà fúnra rẹ̀ ló ń rí Ifá là ń sọ̀rọ̀ ọba pé ìṣẹ̀ṣe ẹni. Kí ló dé tó fi jẹ́ kí n fi jẹ́ ìṣẹ̀ṣe ni pé ìkin lẹ́ẹ̀mọ̀ dá ni ó mọ̀ tọ́ ẹni sọ́nà pé ọ̀dà bọ̀ bàbá rẹ̀ ẹlẹ́dàá rẹ̀ ń wẹ́jọ́ bọ̀yá rẹ̀ ṣe báyìí báyìí ni ó ṣe bó ló ṣe rìn bóyá yóò sì gẹ́gẹ́ rí ibi tó ń bọ̀ níbi tó dé níbi tó ń lọ rè bóyá báyìí ni ó ṣe. Tàbá wo nǹkan wọ̀nyí o tàbá tú lọ túbọ̀ níbo ni ó jà sí àjọsọ̀rọ̀ ìbọ̀. Tàbá ń sọ̀rọ̀ ọ̀bọ kí là ń sọ̀rọ̀ rẹ̀ à ń sọ̀rọ̀ ìsìn. Tàbá sọ̀rọ̀ ọ̀sẹ̀ à ń sọ̀rọ̀ ọjọ́sìn àkórapọ̀ public delegacy à ń sọ̀rọ̀ àṣepapọ̀ èèyàn. So bọ́ọ̀lù náà sọ pé Yorùbá ò lẹ́sìn mo náà sọ pé ìṣẹ̀ṣe ṣẹ̀sìn nígbà fàdé làmọ́lẹ̀ pé ìṣẹ̀ṣe làbọ̀ nífẹ̀ẹ́ ká tó bẹ̀ bọ́ra. Nígbà tó bá ti ní pé à ń ṣèbọ fún tá à ń ṣe ọ̀sẹ̀ fún wọn ẹ ti ń ṣẹ̀sìn ẹ ti ń ṣèjọsìn ẹ ti ń kórajọ papọ̀ sìn ìtumọ̀ àjọsìn náà ẹ ti ń sìn ìkàsà oníkàsà ara sá dá fún alégùn tàtà làjọ tí wọ́n dáwọ́jọ́ tí wọ́n láwọn ò ní sin fámọ́ Ifá ó sìn ọ́ lẹ́ku Ifá ó sìn ọ́ lẹ́ja Ifá ó sìn ọ́ lẹ́yẹ Ifá ó sìn ọ́ lẹ́rìn bí gùn tàtà láti ẹ̀ sìn ẹ̀ sìn. Nígbà tí wọ́n ti ń sọ̀rọ̀ ọ̀sìn kí láwọn ẹ̀sìn lẹ́yìn sọ̀rọ̀ yẹn náà àjọṣe papọ̀ níjọsìn bá ti jọsìn ó ti lọ́rọ̀ ẹ̀sìn. So àwọn tó ń sọ wà lábúlé the only difference between ìṣẹ̀ṣe and the Abrahamic religions is just simple one, which is one is unorganized and the others are organized. They have written texts. Àwọn ò ní ìṣẹ̀ṣe ò ní àdèlè nítorí pé structure wọn yàtọ̀ síra wọn principles wọn yàtọ̀ síra wọn. Fàpẹẹrẹ the major principle nínú ìṣẹ̀ṣe ni pé oníṣẹ̀ṣe òkè ń lọ b'Olódùmarè direct tààràtà a máa lọ nípasẹ̀ Irúnmọlẹ ni. Báwọn ẹ̀sìn yòókù wọn ṣe bẹ́ẹ̀ wọ́n lè sọ pé lórúkọ Jésù gbogbo wọn lẹ̀ kí wọ́n sọ fún Ọlọ́run straight kí wọ́n pẹ́ fọlá ànábì tọrọ ṣùgbọ́n tiwa tiẹ̀ àwọn Irúnmọlẹ la máa lọ bá torí pé bíbà tó fẹ́ rí gọ́fúnà ni olóòrò àwọn tó wà lọ́dọ̀ orí PA àbó orí chief of staff ẹ̀bùn ti ṣì nìyẹn wọ́n kúrọ́ fún Olókun Olóògbà tàbí mọ̀ wọ́n fún Olókun Olóògbà tàbí mọ̀ fún ọdẹ lélédè òótọ́ tó fi rí bí ó ṣe wà structured nìyẹn. So ìsìn ni àwọn èèyàn fẹ́ máa keyboard tó ń bọ́ọ̀rọ̀ lọ́tọ̀ ń yá lọ́tọ̀ yọ́lù sàn at the expense of our own identity and development. So kò rí bẹ́ẹ̀. So ní olófin lè difficult wọn láti ní common text. Èkejì ni pé àwọn ẹsẹ̀ báyìí ti pọ̀jù tá a lè kọ́nù jù kan náà. Yàtọ̀ pé ọ̀lẹ́ yàmẹ̀yà pé bọ́ọ̀ àná ṣe ń ṣe lẹ́kìtì báyìí náà ṣe ní Eastern Yorùbá láti lè fẹ́ lọ sí Èkìtì Oǹdó Ìkálẹ̀ Ẹ̀wọ̀ gbogbo ẹ̀bẹ̀ yẹn àkókò then bá ṣe ń ṣe ní Western Yorùbá àwí Ọ̀yọ́ speaking àwọn àjọ Ọ̀yọ́ tá a sọ̀rọ̀ lẹ́nu then àwọn Àwórì àwọn Ẹ̀gbá àwọn Ìjẹ̀bú. So yóò mọ ìyàtọ̀ díẹ̀díẹ̀ because of environmental conditionalities tó máa ṣòro fún wa láti kó gbẹ̀sọ̀jú kan ohun tó pọ̀ jù ni. Then lẹ́ẹ̀kejì we don't even need it we don't need a common text what we actually need is a guiding principle. Then kádẹ̀ ní we may have a book that will contain the story tó máa jẹ́ ìwé tí ó sọ̀rọ̀ nípa gbogbo àwọn Irúnmọlẹ kọ̀ọ̀kan àtàwọn òrìṣà wa yàtọ̀ sí àwọn ancestors pé ká máa sọ̀rọ̀ Olúyọ̀lé Ìbàdàn ancestor ni kì í ṣe gbogbo ọmọ Ìbàdàn kan lọ́mọ Olúyọ̀lé kọ́ ló ṣẹlẹ̀ ṣe máa ń bọ Olúyọ̀lé wọn àwọn tí ò ní débẹ̀ ò ní débẹ̀ torí Yorùbá sọ pé súnmọ́ ìyá sọ̀rọ̀ lé wa ní màlẹ́bí ìjọ rẹ lọ. So in that context àti mọ̀ pé ìṣẹ̀ṣe ẹ̀sìn ni torí pé ọ̀rọ̀ bíbọ̀ ní sọ̀rọ̀ tẹ ẹ bá ṣe gbogbo ẹ lọ wọn á ní ẹ bá dáfà tẹ ṣe gbogbo ẹ wọn á ní ẹ rúbọ wọn á ní ẹ ṣe kẹ ẹ ṣe bọ tẹ bá ti ń ṣe bọ èrè ń tẹgbẹ ní ìbọn lè gbé bọlá wúre dúrà fún ọ̀run lọ àbá ń lọ sáà lè dé ọ̀run yóò fa kápò ìjọba ní ayé ẹ tí ń wájà ẹ sáà mọ̀ ọ́n ṣe ìfá ìbọn lè gbé bọlá wúre tí ń wáyà tí ń wọ́ ọmọ tí ń kọ́lé tó fẹ́ kọ́lé tó ń wárí gbogbo ẹ sáà mọ̀ ọ́n ṣe ìbọn ifá ìbọn lè gbé bọlá wúre kí là ń pè ní bọ. When you are making offering you are offering worship. When you are making offering, you are offering worship. When you are making offering, you are offering worship to the Irúnmọlẹ, to the deities, to the divinities. Àwọn ancestors, àwọn èbó sì tán sọ̀rọ̀ àwọn ará Amẹ́ríkà àwọn fún àwọn ẹ̀pọ̀ nù wọn, sorry to say. Àná máa sọ pé ancestors ẹ̀ lè blame wọn torí pé wọ́n kọ́ ní Yorùbá, ará Congo mẹ́bẹ̀, wọ́n ṣàkàn lórí èèyàn dúdú náà, èèyàn dúdú lọ́pàá gbọ́n pọ̀. So tàbá sọ̀rọ̀ Ọ̀rúnmìlà ń sìn ará Congo lè máa sọ pé kíní irú ẹ̀ làwọn ọmọ atánú jìbìtì kiri tán ṣe ń kiri kò sí tán ní èṣù jà èṣù kíní kan èṣù asẹ́ta tágbé jìbìtì dé gbẹ̀bọ̀ náà gọ̀ ọ̀gbọ̀n tó ń kásáré èrè ni. So thank you very much rárá wọn. So tábà láǹsẹ̀ sọ tó àwọn ẹ̀ma sọ̀rọ̀ Ọ̀rúnmìlà pé àṣẹ deities lamẹ́ríkà you may not completely blame them torí pé irú ògèrè wa ní gbó wọn. Ṣùgbọ́n àwọn Irúnmọlẹ ń ṣe ancestors lóyìnbó they are actually deities or divinities. Ancestors làwọn bàbá ńlá tó ṣẹ̀ wálẹ̀. Ẹ̀dá ìtọ́jú ní ṣe ancestors kan náà ló ṣẹ̀ wá náà ó lè jẹ́ kan náà tàbá tuntun bá bí 500 years ago but now kì í ṣe nǹkan kan náà. Tàbá ní abọ́ bàbá lé wa bàbá lé nǹkan náà máa yọ bọ̀ náà
So then when you are now regarding Ọ̀rúnmìlà as an ancestor, common ancestor nìyẹn, which is not applicable to in religious context. Wọ́n sọ pé lọ bá ancestor, so tó wẹ́lẹ̀ ancestor ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ kò papọ̀ mọ́ra wọn, kò dùn mọ́ra wọn. So láì dá ìnà pinnu ìṣẹ̀ṣe ẹ̀sìn ni, àṣà kọ́ ní ìṣẹ̀ṣe o, à ń wọṣọ, à ń gbọ́nyán, à ń ṣe gbẹ, à ń ṣe gbolúra wọn, ogun táwọn pè lẹ́sẹ̀ṣe rárá o, egungun ìṣẹ̀ṣe àṣà táwọn olórin gbàjú ẹ̀ ń kọ́, egun ilé wa, Ọ̀ṣun ilé wa, èyí sì ṣẹ̀ṣe o, ìwòsàn ni wọ́n, Irúnmọlẹ ni wọ́n, ìṣẹ̀ṣe gangan ni ẹ̀sìn ìbílẹ̀ Yorùbá, Yorùbá indigenous religion.